Happy birthday to you, Alhaji Malaika. Ọmọ tó ṣọ, ọmọ tó dùn. Ẹ káalẹ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa nílé. Orúkọ tèmi ni Bùsọ́lá Ọ̀kẹ́ tí gbogbo yín pè ní ẹlẹ́yẹlé. Ẹlẹ́yẹlé ń bá ọ̀la forí àfọ̀rùn máa bá yẹn lọ. Ṣé dáadáa lẹ wà? Gẹ́gẹ́ bí mo sọ, orúkọ tèmi ni Bùsọ́lá Ọ̀kẹ́ tí gbogbo yín pè ní ẹlẹ́yẹlé. And fún gbogbo àwọn tó ti mọ̀ mí tẹ́lẹ̀, mo kí yín o, ẹ tí mo máa rẹ́kọ̀dù mi o. Ẹ̀yin tẹ́ ṣe ń dàgbà tán tí bí yín nígbà tí mo jáde, tẹ́ ṣe fẹ́ mọ̀ mí gẹ́gẹ́ bí àwọn ṣe sọ, àwọn náà sọ bẹ́ẹ̀ o. Mo fẹ́ kọrin fún yín. Orí wo ni kí n kọ náà? Ok, kí n kọrin fún Alhaji Malaika. Ok, ọmọ lọ́jọ́ bí, ọmọ lọ́jọ́ bí, ẹ̀mí rẹ̀ ṣe púpọ̀ dùn ọmọ lọ́jọ́ bí. Ìgbà kan ni ìwọ sùn gbé, ìgbà kan lèmi sùn church ní tèmi, church ni mò ń sùn gbà kan. Thank you very much. I don't know what to say again. Alhaji Sule Alao Malaika la wà irúmọlẹ̀ ẹ ṣáà tí mọ́ ní kókó lẹ́kọ̀ọ́ ń kó èkó òkó ṣàrí kò sí géètì lẹ́kọ̀ọ́ wóró sí wóró ní títí gba lásà lọ́nà èkó. Happy birthday to you Chairman mi Alhaji Sule Alao Malaika. Ibla original good example password long life and prosperity ìgbọ̀dún ọjọ́ kan ní ẹ ṣe púpọ̀ ọdún láyé nínú owó ńláńlá ìkúbalẹ̀ ọ̀rọ̀ ẹ ní tọrọ jẹ ẹ ní tọrọ mu ojú òun tinú alẹ́ ojú òní tí ẹ ní ṣe tí lọ́tọ̀ òkè òkè báyìí lẹ́ múru sí ẹ ní dẹni àná ẹ ní dẹni àgbégbìn lágbọ́rọ̀ lọ́wọ́n ọba 50 ta ló ní 50 òpọ̀nù ayé onítọ̀hún kú kílẹ̀ tó mọ́ lágbọ́rọ̀ lọ́wọ́n ọba ẹ ṣe 60 ẹ ṣe 70 ẹ ṣe 80 ẹ tún ṣe jù bẹ́ẹ̀ lọ. Kálẹ̀ ẹ̀yin èèyàn orúkọ tèmi ni Alesh Ọlárẹ̀wájú Sunday a wá síbí lálẹ́ láti wá ṣe fàájì láti wá gbádùn fún ayẹyẹ Malaika ẹ ṣeun. Assalamu alaikum warahmatullahi wabarakatuh ẹ̀yin gbogbo ará lẹ́ni à ń ṣe 50th birthday Alhaji Sule Alao Adékúnlé Malaika nínú Oriental gbogbo ẹ̀yin ará lé ṣàlàfíà lẹ́wà o Alhaji Sule Alao Malaika wọ́n lé lọ́dún lẹ́ni kọ́lé lówó ọlá àlàáfíà àrísìkí àti gbogbo nǹkan kọ́lọ́ máa ṣe lẹ́lẹ́ ọkàn tó kù fún wọn bíjáì Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam. Orúkọ tèmi ni Ọlátúnjí Àyìnlá táwọn èèyàn mọ̀ pé tán mọ̀ sí T-Rain ọlọ́wọ́ ọdán mo wá bá Malaika ṣe ayẹyẹ ọjọ́ bí wọn 50 years anniversary tẹ́yìn náà mọ̀ pé 50 years ò kéré nínú ayé so mo dẹ̀ ṣàdúrà pé ní ìtọ́ pé 50 years wọ́n á pé 55 wọ́n á pé 60 wọ́n á pé 70 pé 80 90 100 wọ́n á pé 110 120 tọ́lọ́run bá fẹ́ wọ́n á tún pé 130 lọ lágbára Ọlọ́run inshallah bí kudratullah. ti felicitate pẹ̀lú Alhaji Alao Malaika. Well, we don't really have a close relationship, but I knew him from afar. He's like a leader, a brother,
You understand? So I really appreciate him a lot, especially orin tí wọ́n kọ láìpẹ́ yìí ìgbà kan lè mí sùnú mọ́tò ó bá gbogbo ọ̀dọ́ wí because it has not been easy. Kò easy fún àwa ọ̀dọ́ in Nigeria, especially the Yoruba people. We try to survive in a clean way. We can't indulge in drugs. We don't indulge in 419. We try and work hard so as to excel in life. Relationship tó wà lẹ́yìn mi àti Alhaji Adekunle Alao Malaika ni pé ẹ̀gbọ́n mi ni wọ́n jẹ́, blood brother mi tún ni wọ́n jẹ́, ọ̀gá mi ló jẹ́, real fans wọn gangan ni mí nínú Aláyélúwà fans club. So mo so much love wọn gan. Bọ́lá ọ̀hún ṣe ń gbàdúrà wọn tó ń lọ sókè wọn ní wálẹ̀ láṣẹ Ọlọ́run ọba. Ìtẹ̀síwájú rere àtúbọ̀ máa bá ṣe wọn. Gbogbo àwa tá à ń tẹ̀lé wọn náà à ní jábọ́ lẹ́yìn wọn. Ìrọ̀rùn 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 lọ́rọ̀ wa máa dayọ̀ lẹ́yọ̀ kọ̀ọ̀kan. My name is Olori Afolashade Balogun, Onisolo of Solo Alade. I'm here to celebrate with Alhaji Malaika at 50. I wish him long life and prosperity on earth. May he live to celebrate more on earth. Cheers to you, Alhaji Malaika. Mr. Kunle Rashid, I see you. We are about to commence, ladies and gentlemen. We are about to go straight into the most entertaining part of the event. But we would like to inform you, ladies and gentlemen, Ọlọ́run la fi bẹ̀ yín. Especially for those of you that park your cars outside. We know that we are here to celebrate with our very own, but there is a way we do things. For example, ladies and gentlemen, for all the women in the house, gbogbo obìnrin tó wà ń bí láṣálẹ́ yìí, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. If at one point or the other you came close to the stage as a woman or as a young lady, please kindly check your eyes. If you are looking for one of your eyelashes, you call it LLB. Èwo ni kí ọ̀hún àti ìbẹ̀rẹ̀ bá ti eyelashes ń sun àbúrò wà láwa yìí. Obìnrin Ladies and gentlemen, we are in for a great time and it's going to be fun all the way. Tonight, ladies and gentlemen, in case you didn't know, Ashake is on his way. Tonight. Okay. Let's start bringing in artists. Alright, ladies and gentlemen, we always monitor the time. We'll be looking at it's time for us to start calling on the stage the invited guests, especially the invited artists to start performing. And to take us forward tonight, babies, let's make way come to the stage. My friend, my brother, that is making wave and will continue to make the wave. Oh yeah, ladies and gentlemen, let's make way come to the stage right about now. Oh yeah, yes. Raka, Budapest Band, Budapest Band. Honorable Odunlade, Osewakala, Abakisaya, Oscar, Boss, and Jesu. Gbogbo ṣe oníwájẹ́. Wòlíì ẹ̀yà ni rírè. Ọ̀padà àgbà sẹ́yìn, àánú ló mú mi lọ́wọ́ dání. Ẹbí ṣe rere, ẹni tọ́ ọmọ. Ibo lọ fi Olúwa sí. Òjò lọ ṣú dẹ́dẹ́dẹ́dẹ́. Àlọ́ èmi ọmọ mi mọ́ máa rọ̀ sí o. Òjò lọ sí dẹ́dẹ́dẹ́dẹ́ o. Unique yóò mọ mi tó máa rọ̀ sí o. Èmi ọ̀rọ̀ wáṣẹ́ ọlọ́run gbà lókè. Unique àsọ̀rọ̀ ayé aláṣẹ yìí ní mọ́tò sí.
Kábíyèsí Oniba Ekun, ọmọ afẹ́jáyẹjá, ọmọ ayẹjá jiná. Asian mi, you know what they call Asian? Okay, tí Yorùbá bá sọ pé a kì í fi ojú kùrùnkùrùn wo nǹkan kùrùnkùrùn kí ló mean? Ó mèrè wípé tí wọ́n bá mú kọ̀kọ̀rọ̀ ọkọ̀ọ̀kọ̀. That's a crocodile. Tó bá mú sójú tó bá yọjú ẹ̀, òun náà ni a máa mú ojú kòkòrò ó crocodile die. Tó bá yọjú crocodile, ó máa padà die. Ó máa padà die. Ẹ má dá lóhùn ọ̀rọ̀ ẹ̀ tí yé mi ni wọ́n á ní dáàmú bá ṣe máa mú mọ́ra wọn rẹ̀ yẹn. Áàtì tó bá kàn ní ká pè wá yọ kọ́ wá fún ni dáwà lára yá ká tó máa lọ sí ibi kíkí tá a fẹ́ kí àwọn èèyàn. Alright, ìwọ tí ọwọ́ ọ̀tún ẹ bá ṣe é jù ó kàn lè bá mi rọra jù báyìí bọ́wọ́ ẹ̀tún ẹ bá ṣe é jù ni òótọ́ lọ́wọ́ ò yẹ láàárọ̀ jù lẹ́rọ̀ ó níbi tí mò ń lọ o mo fẹ́ fàdúrà lé ní o. Ìwọ tí tòsí ẹ bá ṣe é jù bá ń jù ó ní láti dìde lórí kíá ẹ tẹ́sí ọ̀tún ẹ bá ṣe é fi ń bẹ̀ kọ́rọ́ra jù sọ́tún jù sósì títòsí ẹ náà bá ṣe é fi bá mi fi ó yẹ bá mi yí orí yín ẹ bá mi yí orí yín sórí yín yí ẹ ní dáhùn lẹ́rọ̀ ọlọ́run má jẹ́ rogun stand still ẹ mọ̀ ẹni tọ́run ẹ̀ bá dá dúró wàhálà dé ni torí yẹn ò bá tí máa yí sọ́tún sósì nǹkan dé nìyẹn wà ní dààmú. Ladies and gentlemen, a round of applause for yourself. We'll be bringing the next act on stage, and then this program to continue. Ajele, over to you. All right, my dear brother, ladies and gentlemen, we're going to be doing this back to back, and please, to the artists on the list, get ready in the next 1 hour, 30 minutes. 1 hour, right? We should be done with our session, right? Billy Q, I see you, my brother, you are doing well. In big Q. And permit me to invite to the stage right about now a young lady doing so well for herself. Would you believe, ladies and gentlemen, that this is what she does, that she's using to help her family and her people. She's going to step on the stage right now to perform, and her talent is such a unique one that whenever she gets on the stage, you must be glued to the stage. Permit me, ladies and gentlemen, to invite to you a young lady called Flexible Fatia. Thank you. I want to call on stage Alhaji Ahmad Alawiye Alalubarika. KSO Malaika Barbell on stage. Let's have you, please. Let's have you. It's back to back performing. Let's have you, please. KSO Malaika Barbell. Alawiye. Let's have you. Alhaji, good luck, Wasiu. You are highly recognized. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل الحمد لله لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك
dúrótì ọmọ yín àbúrò yín ni ọmọ yín ni aláwọ̀ máa lẹ́ka òwe òun ló ní máa kí gbogbo lẹ́kọ́ wá pátápátá yóò máa kú àgọ́ ìdílé wọn.